wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. kúrò lọ́dọ̀ yín sìn iléeṣẹ́ Bond Radio FM station ni mò ń lọ kán lè kéde ẹ̀fọn aráyé gbọ́ kéèyàn tó nílé mọ̀ pé mo ti bóyá ságọ̀ yín bí. ẹ lọ sí radio station. bẹ́ẹ̀ni orí rédíò bẹ́ẹ̀ni. ẹni tó dá ilé ti ṣe yẹn. tí ẹ nìyẹn bó lè ti dúró ọgbọ́n ẹ̀. ṣáìdí àmì wá ni ọkọ mi àti ọmọ àǹtí mi ló máa suggest pé ká ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn tó bá fi dídé mi tí ní kọ́ máa gbélé wọn mi ò lè jẹ́ kọ́ ọmọ kọ́kọ́ wá fún mi ní hypertension ṣùgbọ́n ọkọ mi wá sọ fún mi pé tá a bá lé àwọn ọmọ yẹn lọ pé nǹkan ńlá ìbàjẹ́ ńlá ló máa jẹ́ fún ẹ̀ in future torí ẹ̀ lèmi náà ṣe kúkú wá gbà ó dẹ̀ wá pè wá. ẹ wo ìmọ̀ràn ńlá lọ́gbà yín yẹn ìmọ̀ràn ńlá in fact mi gan ti grab ẹ̀kọ́ mi náà mo ti learn ètò in fact mo rí i pé àti ẹni ní problem wà nílé wọn gbélé yín o má jẹ́ kó wọlé lẹ́nu géètì obìnrin ti stop in fact ní gan ló dùn in fact. láàrin kan tó tún ṣẹlẹ̀ ńlú yìí lẹ́njọ́ mẹ́ta yìí tí àwọn Boko Haram tí wọ́n wọ ìlú kan tí wọ́n kó àwọn ọmọ student tí wọ́n rọ́ gbogbo wọn sí mọ́tò nǹkan bí student tó lé 250 student tí wọ́n dẹ̀ kó wọn lọ tá àmọ́ bí tí wọ́n wọlé sílé ni ṣì tí gọ́ọ̀mẹ̀ntì wa ò lè ṣe kankan that is human rights abuse. èwo ló fẹ́ bẹ̀ o. It's a lot. ẹ Ṣadé wàá wá wọnú ilé lọ sí wàá lọ mú gègé ẹ àti ìwé ẹ wá síbi nítorí nǹkan pọ̀ tá a máa. So a máa bá a létí díẹ̀. Yes. Okay. All right. Thank you, sir. Yeah. So grateful. Mumbo, sir. I'm here for you. ti complain dáàdì gan sọ̀rọ̀. Assignment wọn fún wa ní school yẹn wo ó really change life dáàdì mi gan inú mi dùn bí mo ṣe wà yìí ọjọ́ kan tí dáàdì mu ọtí yóò wálé tí wọ́n láì dà sílẹ̀ lẹ́bàá bá snap mi. àbójú mi ń wò dandan ni ìyá Bùnmi wo fọ́tò tọmọ rẹ mú lọ. ó kárí jàre bàbá Bùnmi ṣé wàá parọ́ mọ́ yín ni ṣèbí nǹkan tẹ́ ṣe ló yà síbẹ̀. nǹkan tí wọ́n náà sọ nù. ṣé mo fẹ́ máa kọ ní irọ́ ni Bùnmi ò mọ́rọ́ pa mi ìdẹ̀lẹ̀ kan rọ̀ gbájáre ọmọ. ìyẹn ń pẹ́ tí ẹ ti ṣe ìtàn mi. mú fọ́tò lè lọ. mo ní o fún mi. mú o lè lọ́wọ́. ṣé ìwọ ò rí wípé ibi tí mo ti mu ọtí tí mo gbé gòdà ní lọ́ọ̀yà ní fọ́tò tó wá mú lọ sí iléèwé wọn wípé bí bàbá àwọn tó ń ṣe rèé o ṣé ìtàn rẹ ló ń sọ pẹ̀lú mi mo bí ọ léèrè ìwọ ń tiẹ̀ ọ̀rọ̀ rẹ ò dùn mí èyí tó sẹnu pàmò bí àmukù ọsàn ìyá ẹ ló kò kọsẹ̀ ẹ̀kẹ́ tí ò gbé mu yìí ìkan náà ní irú kan tí irú gbá kan eléyìí tí ẹ dúró báwọn eléyìí dúró bẹ́ẹ̀ mo wá ń gbọ́ kí wàá ní ìtàn tó rí kọ nípa ìdílé wa. orúkọ mọ́mì mi ni Làbákẹ́ Ẹtìrì orúkọ dádì mi ni Àrẹ̀mú Ẹtìrì bàbá mi. ṣé wọn sọ wípé
kẹ́ kí oríkì bàbá yín mọ́ bíi wípé àrẹ̀mú arábàǹbí tabanákù òwò jáde ọkọ̀ dínà adìẹ tó bá kọ̀ dínà yóò gbiná ti hù èmi lọmọ bálẹ́bálẹ́ máa lẹ́mọ lójú ara ọ̀lẹ̀lẹ̀ ní mọ́ra mi ò jẹun òṣì pínrín kò sósì ara wọn lò sí wa. wọn sọ yẹn wọn níbi ká fi yẹn sí rárá. wọn ní forí kíkún ọyá spokọ wọn kà síwájú. bàbá mi jẹ́ ọ̀mùtí paraku ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bàbá mi máa mutí yó wálé bàbá mi máa ń na ìyá mi ní gbogbo ìgbà wọ́n sì máa ta tẹ́tẹ́ kiri. kóró gbá lẹ́nu ẹ̀ ètò tọ́tọ́ làbó ètè bí abo kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀rọ̀ ń sì gba ẹnu rẹ ìtẹ́ ilé lọ fẹ́ mú lọ sílé ìwé yín ìwọ ọ̀yá sọgbọ́. ṣé nǹkan tí Bùnmi tó kọ sílẹ̀ ṣó parọ́ mọ́ yín ni kò parọ́ mọ́ yín. irú ròǹbòrùn kí ni mo kówó ra iye ọlọ́run o kó mú eléyìí lọ tó bá jẹ́ pé ìtàn bàbá rẹ ni wọ́n sọ báyìí wàá ní kó múrú eléyìí jáde lọ inú rẹ̀ ó dùn sí. ẹ má bú bàbá tèmi o torí gbogbo nǹkan tó rí nípa yín pátápátá òun ló kọ sílẹ̀ yẹn nǹkan tó dẹ̀ máa mú lọ léèwé nìyẹn. ọ̀dà náà wò ó jẹ́ sọ fún ọ sórí eléyìí àti fọ́tò àti tọ̀tọ̀ ọkọ ò mú kankan lọ tó o bá mọ̀ pé o fẹ́ mú nǹkan lọ lóòótọ́ àti lódodo a máa ń ya fọ́tò mi ó sì tún tàn mí kọ bó o ṣe wá kọ ìtàn wọn sọ fún ọ. kí ni bàbá Bùnmi nǹkan tó mú lọ nìyẹn. Okay, definitely. Yeah, you're right. Yeah, exactly. Well, okay, right. All right. Tí n bá ti ní kòrò kí n máa ní mo ṣe so that ẹ̀yin á lè fi síta dáadáa. Okay, all right. Ẹ máa wo mi o. Ìkòròdú. Wonderful. Yeah, okay, right. Oya mọ́mì, ẹ máa mọ́ dáadé ẹjọ́ pẹ̀lú. Oya mọ́mì ẹ máa bọ̀. No, ẹ̀yin ẹ ṣe lọ́nà. Ẹ ṣe lọ́nà. No, ẹ̀ nínú ọba yẹn wà òkè. That's why okay, bye. Daddy, you know, oh yeah, mommy, let's just my boy. And you look at it, no, I shall not show. Come on, get to see. There you go. Right, sir. Okay, bye, no, sir. So that oh yeah. You only your style come from this. Okay, bye, sir. Eléyìí. Oh, okay, bye, sir. Yes, okay. Gbogbo ṣe bó yín bí àgbàdo ẹ̀rùn. Okay, ọkọ àti ọyẹ máa bọ̀. Dáàdi ẹ̀yàn ó yẹ ẹ̀yẹ lọ́jọ́ pẹ̀lú ẹ̀rẹ́. No rárá. No rárá. Ìyẹn lọ báyìí. Owó tí wọ́n wá. Wọ́n dà ó. Tún mi gbé nìyẹn. Ṣé ti ọ̀dà sáà tún mi gbé? Mo ṣe àbí. Ìkòròdú mo ṣe sílẹ̀ yín á lè jáde lọ. Ó wà òkè báyìí. Ọ̀rọ̀ ìṣẹ́ ń gírí gan. Ṣé ní bọ́mọ̀ mi yà? Kò ní ìdáhùn yẹn náà ti tó. Mo bá nǹkan tí agreement àjọ ṣe. Só ti ra bẹ́ẹ̀. Dádì mi èdè wàá rire wàá sí ẹ ti fún àyẹ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ yẹn. Ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n máa lọ tí n bá ti fọ̀ bàbá yín. O ṣe fọ́tò adáfẹ́ jẹ́jẹ́ dí òní mú ẹ òní rí bọ́ lórí bẹ́ẹ̀ pẹ̀lẹ́ sọ́ra ẹ̀. Dájú ṣe bí ọmọlúwàbí lẹ́yìn. Dádì mi dé wàá yàtọ̀. Ẹ wá yàtọ̀ sí ti mọ́ nígboro. Ẹ má fún mi pé ó máa ń gbà. Dádì mi ti wá change assignment yẹn gbọ̀ngàn òun ló jẹ́ kí life dádì mi change sí dáadáa. Dádì ò kì í nà mọ́ mímọ́ wọn ò kí ń gbé nǹkan ni wọ́n tà wọn ò kí ń parí nísìnyí báyìí wọ́n máa ní ọ̀ní bébì gbogbo ẹbí dádì mi ṣe máa ń ṣe nílé nìyẹn inú mi wá ń dùn báyìí ni. Ó tó bẹ́ẹ̀ bọ́ dúró ṣé dádì ẹ̀ tó máa ń sán gbà yẹn náà ló ń sọ yìí. Àwọn ni o dádì mi ti change sí rere nísìnyí inú mi dùn gan. That's a miracle. Báwo ni assignment wọn fẹ́yìn báwo lẹ́yìn ṣiṣẹ́. Àwọn ò ní problem mo ṣáà wà mẹ́gbà tí Ṣadé sọ pé òun á lọ bá lọ́ọ̀yà dádì o so lọ́ọ̀yà dádì ẹ̀ náà fún wa ní tips bá ṣe máa ṣe everything. I am very sure by the time that ma fi máa rí results wa a máa ní good grades. Anyway ẹ̀yin méje wá ní good grade ẹ̀ ní òṣèré mi nílé ní school mo ní good grade ọ̀rẹ́ mi. I just ga jù. Bye.
gbaṣẹ́ contract kan ní oil company staff quarters àti clinic mo ti kó àwọn kan tán but eléyìí náà ti fẹ́ parí kúkú lókù mo wá ní kí ẹ wá bóyá ẹ lè bá mi kunrú ẹ̀ tó dẹ̀ máa fáìn ìfún tó máa fáìn ju ètò ẹ̀ ṣe fún ọ̀rẹ́ mi yẹn lọ torí iṣẹ́ company ni. sẹ́ẹ̀rì sàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá gbéṣẹ́ fún abáyẹn àwọn oríṣiríṣi ọ̀dà ni a máa ń lò tá a fi máa ń kunlé ṣùgbọ́n àwọn tá a máa ń ṣiṣẹ́ yẹn fún wọ́n máa wá ń complain pé ọ̀dà yẹn kì í pẹ́ tó fi máa ń ṣe gbogbo ẹ̀ so ó máa ń jẹ́ kí iṣẹ́ sáfẹ́rẹ́ fún wa wọn ò ní fẹ́ gbé iṣẹ́ fún wa kọ́lọ́n tó wá mú mi mọ iléeṣẹ́ àwọn tí wọ́n ń ṣe ọ̀dà dúlọ́ọ̀sì látìgbà tí mo ti wá máa ń lo ọ̀dà dúlọ́ọ̀sì yẹn dúlọ́ọ̀sì paint ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lò gbogbo ilé tí n bá ti kùn báyìí kò sẹ́ni tí ó débẹ̀ tí ò ní ṣe dànsákì pé ẹ tó kun léyìí ó lo ọ̀dà tó dára àtìgbà yẹn ni mo ti wá mọ́ rí iṣẹ́ gbà lóòrèkóòrè irú ẹ̀ náà ló pòwe fún yín tí ó bá jẹ́ pé rí iṣẹ́ ọwọ́ mi níbẹ̀ ẹ̀ ní rántí mi pé kí n wá báyìí ṣe ṣùgbọ́n ọ̀dà dúlọ́ọ̀sì òun náà ni mo máa ń lójú báyìí nìsín. ẹjọ ṣe kí n máa ń dì ilé iṣẹ́. láéláé kí ni mo fẹ́ máa ṣe ń wọ̀n lọ́nà mi ọ̀nà kóso tí mo ní náà nu. ìjọ rẹ wa máa lọ wo ibi tí iṣẹ́ yẹn wà. bàbá ayábẹ́lẹ̀ ò béèrè ni bẹ́ẹ̀ ló bá ti yá nísìnyí ó yá mi náà nù. ok màá sọ fún dábàá àgbẹ̀yìn lọ ẹ lọ wo bẹ tẹ bá wo bẹ tí a wà fún mi ní estimate yìí tó bá máa kọ́ sí i iṣẹ́ yín ò ní falẹ̀ o. mo máa ń ṣiṣẹ́ gan-an mo kàn dàgbà lójú ni apá mi ò wù ẹ ṣeun gan ni thank you. ṣọmọ tí mo fẹ́ kẹ́ ṣe ń sìn. bẹ́ẹ̀ni sá. sori sẹ́rímà yẹn ẹ lọ fi sí àárín àwọn ọ̀daràn are you getting my point. yes sir. àárín àwọn hardened criminal sọ́dọ̀ mi ti yé ń sìn. okay sir. ọmọ tí mo fẹ́ kẹ́ ṣe ni pé kẹ́ jẹ́ kó jókòó kẹ́ wá kó ìbọn àwọn ammunition kẹ́ kó síwájú ẹ̀ kẹ́ wá fídíò kẹ́ wá kẹ́ ọ̀daràn gidi àárín wọn ni kẹ́ fi sí. kò ní bọ́m̀bẹ́ ọ̀gá. ẹ ti rán lọ́fọ̀ọ́fọ́ sẹ́nu. bí ṣe fẹ́ kẹ́ ṣe nìyẹn. àwa tó ń lọ sórí rédíò. kò gbúdọ̀ a lọ sórí rédíò. a máa ṣáájú ẹ lọ sórí rédíò tó fẹ́ lọ yìí. ó pààyàn ní. bàṣìmáṣe ni èso ti pààyàn ní. ó ga mi. kọ́ máa náwó ní fámìlì wọn ni kò jẹ́ bí òun sùn nílé àní sùn gbádùn àfi hàn yín náà ni.
láì kú nìkan lọ́lọ́ máa kọ́ darí owó síwájú ẹ̀ ṣé ẹbí ẹ̀ ní ẹbí ẹ̀ kọ́ tí kì í bá ṣe bàbá yìí náà látọdún méjì tó kàn fohùn dè mí mọ́lẹ̀ tó ń fẹnu dè mí mọ́lẹ̀ kó ra nǹkan kan kó tiẹ̀ ra kankan tiẹ̀ máa tì á tiẹ̀ mọ̀ pé ó ra nǹkan kan kó ra rédíò fà wà bẹ́ẹ̀ kó ra Toyota wà bẹ́ẹ̀ kó ra kódà gan Murano kó ra àdẹ̀rí gbogbo àwọn ọlọ́pàá àwọn ẹgbẹ́ kọ́mọ́ ságẹ̀ǹtì gan amọ̀kan tó ń lò àmì amọ̀kan tó ń lò lọmọkùnrin yìí kí kú ṣe pé kò rówó kó di DPO kó má ra kọ́mọ́ ọ̀kadà talkless motor mo mọ̀ invite wá sí inú ilé mi ṣọ́rọ̀ mi àwọn ọ̀rọ̀ kan wà ìtàlẹ́yìn ti máa sọ àwọn ọ̀rọ̀ kan wà inú ilé ló dá kíyàn ti sọ. mo fẹ́ jẹ́ kó mọ̀ọ́mọ̀ kó wá wo ilé mi ni mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé àtọ́gbà tẹ́lẹ̀ ní mi kí n tó jọba àbọ̀rọ̀ tí mo sọ ti yẹ sórí mo fẹ́ kó wo gbogbo inú ilé yìí èmi ni Ọlọ́run jogún ẹ̀ fún sọ̀rọ̀ tí mo sọ ti yẹ náà ṣe tí Ọlọ́run bá jẹ́ kó jẹ́ mi ní òwò gbogbo inú ilé pátápátá báyìí ó máa yan kiri ni sórí DPO ní mí ṣó yẹn sìn sórí àwọn ọmọ ọ̀tá torí yẹn wọ́n máa ń fi àyè tiwa sọ́tọ̀ ni are you getting my point ìyà kankan òde ní ẹ̀jẹ̀ wo tí èèyàn kan bá mọ ẹ lójú òun tó ń yẹn ti dáràn bó mọ ẹ lójú lásán báyìí ó dáràn kí mọ́tò bá ń lọ títì tó tẹ̀rọ̀ fọ̀ sí ẹ lára wà láì ó gbé sórí kò sẹ́ńtì mi lè ṣe torí tiẹ̀ o wo mo fẹ́ jẹ́ kó máa wá yínú ọlá kó máa wá fi ara yọ́lá kó wà òkè torí pé mo rẹ́dì láti ná last fún ẹ mo dẹ̀ máa tọ́jú ẹ to the core are you getting what I'm saying sórí wàwá di ẹlẹ́wù wọ̀yí mo máa tọ́jú ẹ owó wà ní ọwọ́ mi tí mo lè ná fún ẹ. ẹ wò sá ẹ wo ọkọ mi nígbà tá a fẹ́ fẹ́ra wa kò sí ìlérí tọkọ mi ò ṣe fún mi tán kódà kó jẹ́ kó yé mi pé mi ì ní ṣiṣẹ́ kankan òun àdọ́gbọ́n àwọn àdọ́gbọ́n kí ló fẹ́ mi tán báyìí ìyá máa jẹ mí o ẹ wo aṣọ tí mo wọ̀ yìí aṣọ wẹ́ẹ̀dì sísá ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó já sí wípé ìtẹ́lẹ̀ àpótí mi ni mo wọ̀ jáde àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ ó sìn ṣe mọ̀ pé Ọlọ́run náà kú ní sọ̀kalẹ̀ wá ràn yàn lọ́wọ́ èèyàn náà ló máa rán síyàn tó bá jẹ́ pé ìlà láàánú mi kò sí problem sá. sórí jí fẹ́ẹ́ sọ pé nǹkan fún ẹ ó mọ àwọn tó ń pè ní ẹlẹ́wù wọ̀yí tó bá wo eléyìí wà wo eléyìí wà wo eléyìí wà wo eléyìí ifá ti gbádùn ní fún ẹ ìwọ jẹ́ mi ní ìhòòhò tèmi ṣé tó bá jẹ́ mi ní ìhòòhò tèmi ìgbádùn bẹ̀rẹ̀ o ò ní problem kankan nínú láìfẹ́ àbúrò tí mo sọ ti yẹ ẹsìn ìwọ má wọrí ìwọ jẹ́ mi ní ìhòòhò mo promise ẹ mama take care ẹ. that's all right that's right o ní respect gan má wọ ló ti wọnú ọlá má wọrí. That's my baby. kí ni mo sọ fún ẹ mo sọ kí mo máa surprise ẹ kí ló expect baby o ò tí ì rí nǹkan kan. in fact any party ma fẹ́ lọ sí ìjọ bá gbé mọ́tò ìdébẹ̀ that's my baby èmi náà agara tó máa jẹ́ kó mọ̀ pé now mo ti wà ara ẹ̀ that's my baby. so mo ti sọ owó wà ní ọwọ́ mi mo ń dọ́gbọ́n fún ẹ ni owó wà ní ọwọ́ mi I have money I told you mo máa tọ́jú ẹ to the core yes. n ṣe mọ àwọn olóyìnbó ní sí ìbílẹ̀ ni. o ti wá rí lẹ́sìn. náà mo tiẹ̀ ti rí mo ti my baby baby mo mọ̀ pé bó ṣe ń bọ̀ sí ìgbà tí màá pa ẹ́ kí ni kí wàá bẹ̀ ṣe ń sìn. ṣé wọn tó ṣẹlẹ̀ bínú ẹ ṣe ń dún ìṣe ni mò ń yó. ọkọ mi yes kẹ. olówó orí mi àrẹ̀mú ọmọ balẹ̀balẹ̀ alẹ́mọ lójú ara ọ̀lẹ́lẹ́ ni mọ́ra mi ò jẹun ò ṣí. ọ̀nà mìíràn ló tún ṣí sílẹ̀ fún wa yìí o ìmọ̀ràn mi fún yín ni pé mo fẹ́ kí ẹ ṣiṣẹ́ náà dáradára débi pé tí àwọn èèyàn bá ń kọjá táwọn èèyàn bá ń rí bàbá Bùnmi ẹ̀yin náà máa pè lọ́tún lọ́sì àrẹ̀mú o ẹ wá bá wa ṣe léyìí o nípa ìdí èyí iṣẹ́ billions á bẹ̀rẹ̀ sí ní wọlé wá àwa náà máa fẹ́ náà fún wọn balẹ̀. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé àwọ̀ tó wọ̀ ní ẹ̀bùn
tẹlifíṣàn rẹ kó wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn tẹ tí kò tẹ́lẹ̀ rẹ̀ bó ṣe fún eré yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ.